lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la ó fi wá. Ẹ kú ọjọ́ bíi méjì mẹ́ta kan tó bá tó bíi ọjọ́ méjì mẹ́ta tá a ti gbọ́ra ẹ já kíra wa pàkó àtijọ́ Òwe Yorùbá TV òun náà lélẹ́yìí níbi tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó yí padà tó dòwe ìwúlò òwe ìtumọ̀ òwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òwe lẹ́sìn ọ̀rọ̀ fún tòní òun náà ni mo pè ní a kì í fúnni ládìí ẹ̀sìn ká tó máa ka yẹ ẹyin tó yé. A kì í fúnni ládìí ẹ̀sìn ká tó máa ka yẹ ẹyin tó yé. Ilé túmọ̀ sí pé a kì í ṣoore fúnni tán ká tó ń lóṣòó tì í. Ẹlòmíì ó ṣoore fún èèyàn kò ní mọ́kàn kúrò níbẹ̀. Yóò dúró nídúró wípé èmi mo ṣoore fún dandan náà ní kí gbogbo ayé ọmọ. Oore kàmíláyà lẹlòmíì máa ń ṣe. Oore ṣe á rí mi olóko èkó ti fi pálí ẹja tó lé. Ìdí ni pé àgbà ṣoore máwo bẹ̀ ló ní èèyàn nínú. Mo wá ṣoore títí kò gbè mí. Ọlọ́run ọba ń gbọ́ ọlọ́wọ́ kan kánú ni o. Má ṣoore fún èèyàn tán kó tún dúró lé onítọ̀hún lọ́rùn kí gbogbo èèyàn sálè mọ̀ wípé ìwọ ló ṣoore fún onítọ̀hún nígbàgbọ́ wípé bá a bá ṣoore fún èèyàn dúdú ó ṣeéṣe kó jẹ́ ẹni pupa ni yóò ṣẹ̀san oore fún ni àti pàápàá bá a bá ṣoore fún èèyàn tá a gba oore ọ̀hún padà ó ṣeéṣe kó jẹ́ ẹbí ẹni tàbí ọmọ bíbí inú ẹni náà ni yóò padà gbẹ̀san oore náà láfi sọ wípé oore kì í gbé a kì í fúnni ládìí ẹ̀sìn ká sì tún máa ka yẹ ẹyin tó yé. Aṣọ tí mo fún ọ ẹlòmíràn ni aṣọ tí mo fún ọ ọ̀wọ́ ni kí ló dé ṣe bó o ti fún ìgbà tó bá wúlò lè wọ̀ kò pọn dandan pé tí bá ti ń ròde èyí tó gbé fún un náà ni kó sì gbé gánrùn ọjọ́ tó bá wúlò lè wọ̀ tàbí bàtà tí mo fún ọ níjẹrin tàbí bàtà tí mo fún ọ lọ́sẹ̀ tó lọ tàbí bàtà tí mo fún ọ lóṣù tó lọ nǹkan ló ti bẹ̀rẹ̀ sí í jáì bàtà tí mo lò fọdún méjì tí nǹkan kan ò ṣe fílẹ̀ ńgbà tí wò ló mọ́ ló fún un ṣé bó orí lẹ́yìn tó lè fún ló fi fún un kí ló dé tó tún dúró tì lọ́rùn ìjọ́ tó ti fún ni o ti mọ́kàn kúrò níbẹ̀. Ìdí ni pé oore tá a ṣe fájá ń ló lè gbé èyí tá a ṣe fágbọ̀n ló lè jò dànù ọ̀wárí èyí tá a ṣe fálùmọ́ǹjèrè aláwòrábí ní sanni lẹ́san rẹ̀ oore tá a ṣe fàdìẹ ò gbé bọ́dún bá dún omi tó rọrẹ àmọ́ kan sí nìkan sọmọ ẹni lẹ́nu ọbọ̀ nìkan ni olóore lọ́rọ̀ lára kọ́bọ̀ bọ́pẹ́nu lẹ́jù bẹ́ẹ̀ lọ bí ọ̀fà ni lásọya a sì fọmọ ẹni lásọya ni Yorùbá ṣe é ní a kì í fúnni ládìí ẹ̀sìn ká tó mọ̀ ká yẹ ẹyin tó yé. À ń lo òwe yìí fún ẹni tí ṣoore tí kì í mọ́kàn kúrò níbẹ̀ tí sáà máa ń fẹ́ jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé òun náà ló ń ṣoore fún ni. Irú wọn là á sọ fún wípé ọ̀wù bàbá fàgbòfégún àjogún rẹ̀ lẹ́ni ayé fúnni ládìí ẹ̀sìn ká tó mọ̀ ká yẹ ẹyin tó yé. Òwe lẹ́sìn ọ̀rọ̀ fún tòní nìyí ẹ̀já jọ fi ṣàgbéjì ara. Tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ̀já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí Òwe Yorùbá TV Òwe Yorùbá TV láti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ òwe síwájú sí i kì í ṣe fáǹfààní tiwa nìkan fáǹfààní àwọn ọmọ wa tí wọ́n wà nílé ẹ̀kọ́ kó lè jẹ́ àmù ìmọ̀ fún wọn bóyá àwọn ọmọ tó wà nílé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ ni o ilé ẹ̀kọ́ girama ilé ẹ̀kọ́ gbogbo ńṣe ilé ẹ̀kọ́ olùkọ́ni àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ èdè Yorùbá nílé ẹ̀kọ́ gíga wa gbogbo yóò jàǹfààní fún wọn láti máa wọ ìkànnì yìí láti máa bomi ẹ̀kọ́ bomi ọgbọ́n mú ń bẹ̀. Akíjúbà fògùn sínú rọrùn ìdí nìyí tá a fi ní ká fi lẹ̀ fún àwọn tí ń bọ̀ lẹ́yìn wa torí pé àwọn bàbá wa náà ni wọ́n ṣe wàhálà láti kó àwọn nǹkan wọ̀nyí jọ bó tiẹ̀ jẹ́ pé a ti ń sọnù lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì tán rálẹ̀rálẹ̀ rẹ̀ tá à ń gbá jọ ńlá wa ní ká gbìyànjú ká tọ́jú lẹ̀ de ìran tí ń bọ̀ lẹ́yìn wa títí dìgbà míì dátún láǹfààní láti fúnra wa ní tuntun
nínú òwe Yorùbá ní ìkànnì Òwe Yorùbá TV. Èdè àtàṣà Yorùbá kò ní parun, á jù wá ṣe o.